arúgbó gbani arúgbó láíláí òbánilálejò wo tó nílé máa jẹ ọlọ́run tó tanná ogorùn tó juná transformer lọ jí kan pàkan olórúkọ rẹpẹtẹ à ń pè é làjò bàbá ń jẹ nílé mọ̀nàmọ́ná ṣojú ọ̀run jèrè mo gbé ọ̀gá mighty is your name wonderful is your power nítorí náà ló ṣe ń jẹ́ olúwa. torí bọ́lọ́run bá sọ pé bẹ́ẹ̀ ni ẹni tó lè sọ pé bẹ́ẹ̀ kọ́ kò sí láyé ìwọ lọ́lọ́run lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmíràn bàbá mímọ́ àtọ́bàjáyé má jẹ́ àlòlù ọba tó gbénú ọ̀run ṣògo ní tì ẹ̀yìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́ ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́ mẹ́dẹ̀ lè ṣàlàyé máa fún torí kó dára sí mi ọmọ ọlọ́run tí ẹ rí yẹn ìròbí inú jẹ́ ọkàn tí bá lẹ́gbẹ̀rún àwọn kan kó tiẹ̀ tó dúpẹ́ fún. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. mẹ́dẹ̀ lè ṣàlàyé máa fún torí kó dára sí mi ẹmọ ọlọ́run tí ẹ rí yẹn ìròbí inú jẹ́ ọkàn tí bá lẹ́gbẹ̀rún àwọn kan kó tiẹ̀ tó dúpẹ́ fún. ẹ bá jẹ́ ká wá jọ jùmọ̀ dúpẹ́ fún. ẹ bá jẹ́ ká wá jọ jùmọ̀ dúpẹ́ fún. ẹ̀yin ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. mẹ́dẹ̀ lè ṣàlàyé máa fún torí kó dára sí mi ọmọ ọlọ́run tí ẹ rí yẹn ìròbí inú jẹ́ ọkàn tí bá lẹ́gbẹ̀rún àwọn kan kó tiẹ̀ tó ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. Stand mic. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. mẹ́dẹ̀ lè ṣàlàyé máa fún torí kó dára sí mi ọmọ ọlọ́run tí ẹ rí yẹn ìròbí inú jẹ́ ọkàn tí bá lẹ́gbẹ̀rún àwọn kan kó tiẹ̀ tó dúpẹ́ fún. torí mímọ́ l'Olúwa o. mímọ́ l'Olúwa o. tí bá ra mẹ́ta bọ́tà tí bá fún o. bọ́dà jẹ ṣáwá mà tí bá fún o. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. ìyìn ògo pẹ̀lú hallelujah kú ló jẹ́ bàbá mímọ́. mẹ́dẹ̀ lè ṣàlàyé máa fún torí kó dára sí ọmọ ọlọ́run tí ẹ rí ìròbí inú jẹ́ ọkàn tí bá lẹ́gbẹ̀rún àwọn kan congratulations. ìní la wá ṣàjọyọ̀ tá a wá bá wọn dúpẹ́ bí lẹ́nu 35 years anniversary. ẹ ṣe é púpọ̀ ọdún láyé. látòrí comrades Dr. Surajudeen Adéwálé Hausa ẹ
ṣe púpọ̀ ọdún láyé pẹ̀sì olóyè. Up my fine music. That's ẹ ṣe o. Ẹ̀yin máa ẹ ṣe o. Ẹ ṣe o. Ẹ̀yin máa ẹ ṣe ẹgbẹ́ tó ń sọ ní ìdírawọ̀ òwúrọ̀ ọ̀sán alẹ́ o. Ẹ̀yin máa ẹ ṣe o. Ẹgbẹ́ tó ń sọ ní ìdírawọ̀ òwúrọ̀ ọ̀sán alẹ́ o. Ẹ̀yin máa ẹ ṣe àtijọ́. Ọlọ́run àgbáyé oṣù àmáìsì. Ọlọ́run àgbáyé oṣù àmáìsì. Ọba tó jọba lọ oṣù àmáìsì. Ọba tó jọba lọ ojú àmáìsì. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣọ́kùnrin. Ṣebí wọ́n ló fojú ọ̀run ṣọ́kùnrin. Ọlọ́run àgbáyé ojú àmáìsì. Ó yá sọ wípé èkú èmé. Èkú èmé. Ekueme, you are the living God. There's no one like you. Ekueme, you are the living God. There's no one like you. Mario, when you see me dance, I dance like a winner man. When you see me dance, I dance like a winner man. When you see me dance, I dance like a winner man. When you see me dance, when you see me dance, I dance like a winner man. When you see me dance, I dance like a winner man. Odori governor, Aji warrior, comrade, mo recognize presence ọmọ ńlá. Mo recognize presence ọmọ ńlá Aji warrior, governor man. Up my music. Mo kí ẹ sí ibẹ̀ ṣó ń gbọ́ báálò. Báálò ni mo kí ẹ sí ibẹ̀ ṣó ń gbọ́. Aji yìí sí mo kí ẹ sí ibẹ̀ ṣó ń gbọ́ mi o. Èmi 15th of January 2025. Times Square la wà lọ́wọ́lọ́wọ́ bí. Ẹgbẹ́ máa ń lo pé mi débi ẹ̀ ṣe mo dúpẹ́. "35 years anniversary kì í ṣe kéré mi rárá. Ifá kálẹ̀lúyà máa gbọ́ mi o. Àbíyọ̀mí má tẹ̀ ẹ́. Olówó orí ọkọ̀ Yétúndé.
ayé tí màmá yẹ tún dé. pariwo ó ṣe o Jésù ìwọ lónìí ògo bàbá àgbà. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. ó ṣe o Jésù ìwọ lónìí ògo bàbá àgbà. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. ó ṣe o Jésù ìwọ lónìí ògo bàbá àgbà. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. títí ayé mi lèmi yóò máa yọ. títí ayé mi lèmi yóò máa yọ. títí ayé mi títí ayé mi lèmi yóò máa yọ. títí ayé mi títí ayé mi lèmi yóò máa yọ. láti gbọ́dọ̀ lórí ìwọ lónìí ògo títí ayé. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. láti gbọ́dọ̀ lórí ìwọ lónìí ògo títí ayé. ó ṣe o Jésù ìwọ lónìí ògo. 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 nítorí president pẹ̀sí olóye tiwa pẹ̀sí olóye máa ń gbọ́. kọ́mírẹ́tì mi dókítà yẹn ni wọ́n máa pè Surajudeen Adéwálé Amusa mo kíyàkíyà o olórí ogo ni pírẹsidẹ́ntì gbogbo ẹgbẹ́ máa ní tilé tókó. nítorí ajímọ́yọ̀ gọ́pọ̀ mo kíyà ọmọ ọmọ music ọlọ́láyé ni mo máa pè é aláyọ̀ fẹ́ òṣà. nítorí president ó ní ẹ̀yìn ọba ògo òní ọlọ́run. ẹ̀yìn ọba ògo òní ọlọ́run. ìfúnṣẹ́ yanu rẹ̀ tí ó sì fi hàn. ó wá pẹ́ láwọn èrò mímọ́ ọlọ́mọ. ó sì jẹ́ ìmọ̀lẹ̀ wọn lọ́sàn-án ẹ lóru. pariwo ẹ̀yin áńgẹ́lì dídán dúdúrú wúrà. kí gbogbo yìí jù bá jẹ́wọ́ ojú rẹ̀. kí gbogbo jẹ́wọ́ rẹ̀ wáyé sí i lọ. iṣẹ́ rẹ̀ yóò máa yí. iṣẹ́ rẹ̀ yóò máa yí. ìṣòro fún Olúwa ọkọ mi. ìbárò tẹ lábàkà yọ lọ́pẹ́. ìyá lọ́ta ó máa wò. lẹ́yìn ẹyẹ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe ẹ ṣe o. ẹ̀yin máa. ẹ ṣe ẹ ṣe o. ẹ ṣe ẹ ṣe o. ẹ ṣe ẹ ṣe o. ẹ̀yin máa. ẹ ṣe ẹ ṣe o. ẹgbẹ́ tí ń sọ ní ìdìràwọ̀ òwúrọ̀ ọ̀sán alẹ́ o. ẹ̀yin máa. ẹ ṣe ẹ ṣe o. ẹgbẹ́ tí ń sọ ní ìdìràwọ̀ òwúrọ̀ ọ̀sán alẹ́ o. ẹ̀yin máa. ẹ ṣe ẹ ṣe o. Please let's give our hands together for Rotimi Onímọ̀lẹ̀ Ọbàrà. Ẹ bá mi fún wọn látẹ́wọ́. Ṣé bọ́n ṣe kọrin tó létí tiyín nù? Ẹ bá mi appreciate wọn, appreciate him. Thank you very much. God bless you. Gbogbo ẹni tó pàtẹ́wọ́ lágbára lọ́wọ́ yẹn máa fi pa millions kóṣù ìtó parí. tó àwọn MANN ló ń ṣe nǹkan bẹ́ẹ̀ ni wọ́n ní ẹgbẹ́ tó ń sọ ní di ìràwọ̀ kí wá ṣe ìràwọ̀ àárọ̀ nìkan ìràwọ̀ láti àárọ̀ ọ̀dọ̀sán dalẹ́ dòru ìràwọ̀ tí ò ní wọlẹ̀ láíláí òní àwọn MANN ni wọ́n máa ń sọ nídà ní báyìí
Prince Surajudeen Oyebamiji and his Isan Islamic Group. Prince Surajudeen Oyebamiji, ẹ̀yin ni orin kan. Right. Èdè Ẹ̀gbá òjò tọ̀yọ́ òjò tẹ̀gbá. Ó dífá fún pàdé mi kan tó ló ń fẹ́ lọ kéde fújì. Ìgbà tó débẹ̀ tí wọ́n wá ń fọ́ lédè orin. Àìfọkànṣédè ni òfin jẹ́ kó méde pè. Àìlétí èdè ló fi fètè méde o. Lódì bá fún lákì sókun o, ọ̀rẹ́ lágbájá. Júpítà lákì sókun o, ọ̀rẹ́ lágbájá. Mo láwọn méjèèjì ń bá ọ̀rẹ́ bọ̀ tipẹ́tipẹ́. Lágbájá pé lákì sókun o, bóun ríṣẹ́. Jẹ́ kájọ máa ṣe kádìjọ́ là ká lè lówó. Ká má fọ̀rọ̀ gùn sẹ́jú bìtà lówó bá dé. Lágbájá ń kọ́lé káńkà sínú kẹsà máa gbọ́. Lákì sókun sọ fún ọ̀rẹ́ rẹ̀ pé kí ló dé. Ilé mélòó ló fẹ́ sùn papọ̀ tó ń kọ́lé ká. Ọkọ ló rẹ kí a máa ra ká máa kó jọ. Ọmọ Lákì sókun ni ọ̀rẹ́ lágbájá. Júpítà Lákì sókun o, ọ̀rẹ́ lágbájá. Ká má bọ̀rọ̀. Bó níṣẹ́ tán ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ níṣẹ́ bá tán. Gbogbo ọkọ̀ tó farúgbó àràrà ló jóná tán. Àpadà sí burúkú onìkan wá láyé ń bí. Ilé ṣe pàtàkì ju mọ́tò lọ ò káyé gbọ́. Ó lákìtàn ni ó jogún mọ́tò bó pẹ́ bóyá. Ọmọ ẹni ló ń jogún lè ò bòdì lọ́la. Tó ti wá mọ̀ Lákì sókun ọ̀rẹ́ lágbájá. Tó ti mọ̀ Lákì sókun o ọ̀rẹ́ lágbájá. Ìtàn yìí kọ́ wa wípé Júpítà tó bá ń lówó. Ìgbà ọlọ́bí òrèrè padì mi ralẹ̀ kò kọ́lé sí. Ṣé bá kìtàn ni ó jogún mọ́tò bó pẹ́ bóyá. Ọmọ ẹni ló ń jogún lè ò bòdì lọ́la Àyìndé. Upman fine music ẹgbẹ́ máa ń ṣe yéye. Upman fine music lókèlókè lẹ́ ò lọ. Upman fine music ẹgbẹ́ máa ń ṣe yéye. Upman fine music lókèlókè lẹ́ ò lọ. Bàbá gbẹ̀yìn ló rà gbọ̀nrín ní ìdí àgbọ̀n o. Àgbọ̀n ní ìrègùn o. Làgbọ̀nrín bá fò sókè ló bá fa àgbọ̀n túlé àgbọ̀n. Àgbọ̀n tàgbọ̀nrín làgbọ̀nrín ò bá lè lọ. Bàbá gbẹ́ bá má gbọ̀n ló bá fi ra gbọ̀nrín délé. Mo ní kí n tẹ́gbẹ́ ní ifá tí mo dá. Tí n bá tẹ́gbẹ́ tán kí má dẹ̀ tún padà wá tẹ́ o. Kí má ya tẹ̀tẹ̀ tó jẹ́ nínú ẹ̀fọ́ ayé. Ẹnu kó tẹ̀ jù náà máa fi ń pè tẹ̀tẹ̀ jíjẹ. Ó yá destiny can never be changed. Destiny can never change at all. Destiny can never be changed. Destiny can never change at all. Bàbá mo ní láyé mi máa lówó. Láyé rẹ̀ wà kọ́lé. Láyé rẹ̀ wà bímọ lè mọ̀. Láyé rẹ̀ wà dámẹ́ o. Láyé rẹ̀ wà lówó. Láyé rẹ̀ wà kọ́lé. Láyé rẹ̀ wà bímọ lè mọ̀. Láyé rẹ̀ wà dámẹ́. Subhana ma kọ́dí àdáni. Bínú rí gẹ́ra wá ní. Wàmání ilayhi bímọ bí. Wàmání alayhi tugilani. Amdanli ma kọ́dí àdáni. Sharala kan warakani. Wọ́n náà ní ilé ò dúró. Ìwọ wá ń sùn fọ̀nfọ̀n. Iṣẹ́ máa ń nìyẹn. Wọ́n ní kí wọ́n náà má ṣe sùn. Wá polówó ọjà rẹ̀ káyé kó gbọ́. Ẹ̀pẹ́ làwa tí wọ́n ń pẹ́ni tó ń lé ẹ̀ ò dúró. Ìwọ má ṣe fùn fọ̀nfọ̀n. Agíjú orí ìbú tó wà láyé yọnu sí. Adẹ́dá ìfẹ́ àti kórìíra ṣetán tí ó gbà ní. Májòyè Fúlàní tí ń dẹran láàrin ìkókò tó tún wá dádé òrùn. Tó bá jí tán bí ó bẹ̀ràn mọ́ bí ó bá bẹ̀ràn mọ́ táwa ní kó lọ bá. Bẹ́ẹ̀ lọ́hùn lọ́sàn-án ní òru má ṣe bòdò lọ. Gbogbo ẹ̀yin olórin tó ń bẹ níbi látòkè dókè láì ní dẹ́nìkan sí.
ní pàtàkì jùlọ ọmọ bàbá mi Kọ̀mọ́rùdíìnì mi ayé lóyún àti enlightenment àti excellence women méjèèjì lọmọ bàbá mi wà méjèèjì ni mo bá lọ. Alhaji Yusufu abada ṣe pẹ̀lẹ́ mi o. jẹ́ kí n ká mi iná ọmọ táyé bí. ìlú mi Ẹ̀gbẹ́ Ògùn mọ́jọ́dé. àti àkọ́bí ayé lóyún torí pé ayé lóyún ló sọ mí làbádà ṣẹ́ ó ní àbálàfin lólè ayé o àbátáwì ìwà bí ọ̀rọ̀ bọ́rọ̀ náà yìí dọ̀rọ̀ ìgbà yẹn làbádà ṣẹ́ mo ní Kọ̀mọ́rùdíìnì iye lóyún lónìí mò ń sọ̀rọ̀ bí àbá ìgbà tábàmì náà wà dọ̀rọ̀ fún ló fi sọ mí làbádà ṣẹ́ gbogbo ẹgbẹ́ MANN látẹ̀pẹ́ àlárọ̀ gbogbo lé ní mo kí. Alhaji Yusufu jẹ́nbẹ́ ìdásí Ẹ̀pẹ́ lílo mi Ògùn mọ́jọ́dé ọmọ fine music yẹ̀ṣọ́ sọ bẹ́ẹ̀ ọmọ fine music yẹ̀ máa bú ẹ ebú oṣù ọlọ́tẹ̀ ṣáá ni wọ́n àti mọ̀ wọ́n lẹ́nà kó tó di tùmọ̀rú o ẹ bá sọ fàṣàlẹ̀ jẹ́ kàn lọ. Let's go down ọmọ jẹ́ ká lọ lórí ìtàlí bẹ̀yẹn ṣé bẹ́ẹ̀ láti pàdára tó bá kọ́ débẹ̀ ọmọ kò dúró dè mí ọmọ gẹ̀ mọ̀ ń bọ̀ ṣàràkiri dè mí sísí mi I'm coming o mo tẹnu hàn maskani bàbá pẹ́ mi à Ẹ̀pẹ́ nílùú mi ọmọ Ògùn mọ́jọ́dé ìlú wa ní má ṣàwọn arólùgbàdé ètò àní ìlú gbàngbọ́pà ẹ̀sìn lókùn mi Ẹ̀pẹ́ òní bàjẹ́ lásìkò babaláyé Ẹ̀pẹ́ òní dàrú lásìkò babaláyé mo sọ pé Mr. Kennedy dodo oníṣẹ́ láti dòde ìrànà 77 is a number o adásí tó lè kó ìṣe náà tí ká fẹ́nikẹ́ni tó bá létí tó túmọ̀ ń gbọ́ akọ́mọ̀lédègùn gbogbo Yorùbá pátá títí bí máa wí wá lẹ́ni bànánà ni bí tọ́hún máa wí wá ní abádáṣẹ́ àwa náà kọ́ iṣẹ́ bàbá lókè o adágbàdo rìn àtòwọ́ bòbá orin orí ọmọdé fújì tí yaba àtìmá ló ń pè wá àgbààgbà fújì tí yaba àtìmá ló ń pè wá my president àrò tẹnumọ́ ìwọ ló gbọ́ lẹ́yìn àrò kan máa wọ́n fẹ́ fi gẹ̀ẹ́jẹ wọ́n ti gbàgbé òwe àgbàlagbà o pọmọ tó gbẹnu sókè tó sọ pẹnu bàbá rún láti ìgbà lọ èjìrẹ́ bá náà máa gbé tó bá láṣọ tó pàdé lè làkìsà bí àgbà tó bá làkìsà ìbọn fàdíyà ẹbí lèrè sólè láṣọ tí bàbá ti lò ipa. kó máa lọ bẹ́ẹ̀ mo ní pé àbẹ̀bí mama bòbè jà gbogbo ẹgbẹ́ MANN ìhun tí wọ́n ń polówó fún gbogbo ayé kájíjà ló fẹ́ pé àbẹ̀bí mama bòbè jà ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà hàn àbẹ̀bí mama bòbè jà ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà. lẹ́mi ní tèmi enlightenment excellence women mo ní àbẹ̀bí ẹ kìrà yín ẹni ìfẹ́ mi àyànfẹ́ mi àkọ́bí àmínà èèyàn mi ọmọ bàbá mi àbẹ̀bí mama bá mi jà ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà ó sọ pé àbẹ̀bí mama bá òbè jà ìfẹ́ kì í bínú ìfẹ́ kì í jà. abadaṣe wà sọ pé gbígbà ìjà wọn ti níyàn ò ní pàjá kíkà gbó wọn ti níyàn ò ní pàgbó tètè yẹn máa tọ́ sí ní ìta òtẹ́ kan anywhere tèmi kẹ́ni bá ti dé wọ́n ní kí lè ró bàná ló ń bọ̀ lọ́nà yẹn bàbá wọn ti dé. gbogbo òkè àwọn òkè kan bẹ́ òkè ìṣòro tó bá jálù ní bí tọ̀hún ò bá kù tọ̀hún ó ní dìde òkè ìbájálù wọn àṣẹ Ọlọ́run ni lónìí ìwọ òkè dúró 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 àbádáṣẹ́yìn tí wà ní kò ṣe é pa ẹ padà lọ jíṣẹ́ o kò ṣe é pa ẹ padà lọ jíṣẹ́ o. Ifá kálẹ̀lẹ̀ Ifá kálẹ̀lẹ̀ àgbo ti pẹ́ gan nínú sọ̀rọ̀sọ̀rọ̀ làgbáyé o Ifá máa sọ pé mo wá tẹnu mọ́ Ifá kálẹ̀lẹ̀
mo tẹnu mọ́ pé masikẹ́ ní bàbá pẹ́ mi ọ̀pẹ nílùú mi ọmọ ògùn mọ́jọ́dẹ́ ìlú wa ní máa ṣàwárò olùgbàdé ètò àná ìlú tó ń gbọ́pà ẹṣin lógún mi ẹ̀pẹ́ oníbàjẹ́ lásìkò babaláyé ẹ̀pẹ́ oníbàjẹ́ dàmẹ́dọ̀ gẹ́mi human unity kúkálẹ̀ ọ̀gá àtúwá ni. ó yẹ ẹ máa pé ìlàlẹ́ ọmọ mi inshallah ìlàlẹ́ ọmọ mi inshallah àwa tá ń tẹ̀lé ti òjíṣẹ́ ńlá àwa tá ń tẹ̀lé ti bàbá Fatima iwájú lọ́la ó máa lọ a ò ní ìfà. ìlàlẹ́ ọmọ mi inshallah ìlàlẹ́ ọmọ mi inshallah àwa tá ń tẹ̀lé ti bàbá Bísọ́lá iwájú làwa ó máa lọ a ò ní rẹ́yìn. Sherry, there are different things téèyàn fi máa ń mọ olórin tó bá lẹ́bùn olórin tó bá lẹ́bùn ó gbọ́dọ̀ wà time conscious olórin tó bá lẹ́bùn ó rílù kò rílù ó gbọ́dọ̀ perform ó gbọ́dọ̀ entertain olórin tó bá lẹ́bùn ó gbọ́dọ̀ kó gbogbo ẹ̀ jọ pàṣán á wà ńbẹ̀ ìkìlọ̀ á wà ńbẹ̀ fàájì á wà ńbẹ̀ èébú á wà ńbẹ̀ praises ìyìn á wà ńbẹ̀ and so on and so forth. Ayíǹdì bàbá tẹ òní ní ọmọ náà jì ìyá fújì tó fi dọ̀bẹ̀ yìí o torí mo ní gbogbo ẹni tó bẹ́ẹ̀ níbi mo kọ́ mọ́ọ̀dé mo ká àgbà lágbà o olóògbé gan lẹ́sẹ̀ wà tó kọrin ọba mo kí president bẹ́ẹ̀ ni mo kí gọ́ọ̀nà o torí mo ní wípé ọba bá mi sí ìkọlé ọba Nàìjíríà o ṣé bá wọn ṣàníyàn orin ìyàn orin fún gbogbo olórí o olórí kọ́ni tí ò bá tẹríba fún wọn o wọn ní gbọ́ ní Nàìjà débi tó o máa rè lu amẹ́ wọn ní gbọ́ ní Nàìjà débi tó o máa rè lu ogun. àkòrí ẹlẹ́rìí yìí ó yọ̀bọ̀ làwọn ẹ̀yà ó ọmọdé yìí máa lè ọ̀gbà tó ní dèrè sáàtì àmàlì tèmi. akọni aṣòwòṣèlú gbọ́mẹlẹ́nu máa lò lọ́wọ́ sí akọni bí gbọ́kànlò ọmọ nìsàlẹ̀ fóyè ìyàgbé ọmọ kàfọ́yà ọmọ lówó nìsàlẹ̀ òfin ìyàgbé ìyẹn lágbólé bàbá dúdú bẹ́ẹ̀ni lọ́mọ làdó láńgbá sàbí òkúlólógé mi pẹ̀ gbọ̀gbọ́ bẹ́ẹ̀ni lọ́mọ ní mo ṣe àdínà mo ṣe àná lò bàbá. akọni gbọ́gbọ́ ìyọmọ rẹ̀ bàbá mi yé mi fún àdàgbé aláìní mi kọ́ ní tìrì àwọn bá mi bọ́bá àgùnbà tó mú lọ sí o nìbàdàn nílé olúwa lò láyẹyẹ ọmọ tó lè ṣe ìbáwí tó fà kó gbogbo pé ọmọ bàbá mi sì kò ní bàjẹ́ láṣẹ nínú ìmọ̀lẹ́ òdúró èyí ni ìgbà ọwọ́ ayé òní tẹ̀ wá mú. ẹ̀rọ ọ̀tẹ́lẹ̀ mi kú àwọ̀ èyí ọ̀tá yìí ọmọ wúlà mi tó kú lọ sí o. ẹ̀dá mọ̀ ní sàbíò bàbá àwọn ní o. wọ́n bá ṣe é fún ní débi tó lábẹ́rẹ́ àwọn ní gbogbo wọ́n ti ṣe náà pọ̀ ní ńlá ni o. pàmì kẹ́kẹ́ kù bá kẹ́kẹ́ láyé. àlà títí ìpàṣẹ máa fi o. Thank you. Engineer, Igwe 2, látàyè ní 2. aládé mi tẹ́jú ní ìdèmọ́lámọ́dé o ọmọ tọrọ àpáṣà dẹ́mọ́lá o àfijù tájú ní àgbẹ̀mọ́lá. bàbá mi àyìnlá kọ́lé tì mí àkọ́láwọlé akọ́láwọlé mi àyìnlá dé yẹ̀rù akọ́lájẹ̀ mi àkọ́lákọ́lá o bàbá wa ni bàbá bú bàbá kù yóò ń kárí bàbá wa ni. ìbá gbẹ́jẹ́ lọ́wọ́ bá rí sáàtì àyìndé ọ̀run rẹ̀ aládé tajudeen àyìndé mọ́lá 46 years experience aládé tajudeen àyìndé mọ́lá 1979 aládé tajudeen àyìndé mọ́lá alóyin lóhùn bàbá àzùnìyà ọmọjọ́ra àpá sàyà àyìndé mọ́lá ọmọ òyìnbó dúdú lóde ẹ̀kọ́ mú
ọmọ kan fọmọ ọlọ́kọ ti wúrẹ̀ díẹ̀ o bàbá Súlíà ìlú kábíyèsí ìwà o bàbá wa arómù rẹ̀ fata yìí bàbá wa rẹ̀ mú oníkadé pẹ́ lórí bàtà pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí ọba wa. Aládé méjì ló wà nínú eré ìkànlélẹ́gbẹ̀ Àyìndé Barisa àti Àyìndé wọn. Aládé tèmi yàtọ̀ o Aládé o ló ń ṣe lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ẹnì kankan Aládé mo dá wà mo dá dúró dẹ̀bọ̀ láwọn olórin Aládé o. Olórin tó bá wọ ohun tó lọ lóde Aládé kó délé kó tó rọrọ náà kó tó dorin kó tó lùlù tó dùn sí i kó tó fi jẹrẹ mú wọn gbàngbà kó tó dùn létí ọmọ aráyé ìmọ̀ ìjìnlẹ̀ lọ́lọ́run fún wa o àpọ́nlé kan fà wá eléré o ọmọ ìjọba àpáṣà o bàbá Súlíà ìbá bàbá mi Kọ́láwọlé kọ́ọ̀lì tì mí ọmọ ọlọ́tà ló làwọ̀ bàbá mi dáadáa ni ọmọ ọlọ́tà ló làwọ̀ ìlú akọ̀lẹ̀jẹ̀ yọ Kọ́láwọlé bàbá Alábí Pasuma àmọ́kẹ́ tó ọmọ Alábí Pasuma mi ọmọ alájà ò làlábí o Pasuma orí ẹ̀ ò ní burú nílé wa nílé orin nílé wa nílé orin o àjìtú èdè tí wà ní. ọlọ́gbẹ́ olórin Alábí Ògúnlé Tajudeen ní mi Alábí wa. ẹgbẹ́ máa ń ṣe bá wọn lò lónìí kankan bí. ọmọ bá music wọ́n ti wà ti pẹ́ àwọn náà ń gbélé lárugẹ Alábí àmàmà ètò ìgbà Ògúnlé. lẹ́ni Ògúnlé 35 years anniversary pẹ̀lú lọ́nṣì Alábí. ọmọ ogun kalẹ̀ yájí bàbá so. ọ̀gá ńlá kún kalẹ̀ yóò ṣe ìbáwá sí láti yọ ọ̀gá ni. mo lẹ́gbẹ̀ẹ́ máa fi mí lọ́kàn balẹ̀ wọ́n ní kí n má rìn so bójú bá tẹ̀yìn gbẹ̀tì ojú òní ilé tẹ̀kọ́ ọmọ mọ́ríà bójú bá títì mí ìsì ojú òní ilé táwọn òkú kálẹ̀ bàbá wa akọ́lá olómi bàbá ọmọ ṣe kọ́lì tì mí Àyìnlá ìrẹ̀lú akọ́lọ́jẹ̀ yóò ṣe bàbá wọn. pè mí wò. Làbàgà. Ọ̀yà pè mí lórúkọ tó pè mí máa jẹ́ o. Pè mí wò. Sàmí wò. Aláàjì. Pè mí lórúkọ tó pè mí máa jẹ́ o. Ọkùn ìkàlẹ̀ yóò ṣojú Bọ́lá. Alábí àndé o wá so. Bára sí látùrẹ̀ ọ̀gá ńlá. Ìbá ọkú oríire tilé tuntun Alábí kò ní jọ́nà kò ní takù sí ibẹ̀ láṣẹ lọ. Èmi bọ́ nírè ọ̀kùnkùn lé. Kìrìlẹ̀ jẹ́tẹ̀ mi Alábí. Ìrẹ̀lẹ̀ ọkọ̀ ọlọ́jà yìí ọmọ ẹ̀kọ́ láwọn ilé ọmọ ọlọ́ta ló lọ o. Báàmí Àyìnlá kọ́lé tí kébékébé. Ìlọrin ni mí Kwara State òní mo ti wá. Òkú kálẹ̀ yóò ṣe kọ́rùbé alùmọ̀ bàbá lè kọ́. Aláfẹ́ òkú kálẹ̀ yóò ṣe. Ẹgbẹ́ máa ń lọ pé wà lóní Alábí. Wọ́n ní ká bá dá sí Alábí. Ẹgbẹ́ náà ní dàrú lọ́la ọlọ́wọ́ Alábí. Látọ̀rí president tóbi dérí gọ́fúnà ẹgbẹ́ máa Alábí.
gbogbo ẹgbẹ́ máa pátápátá ṣe àwọn náà bá ṣe náà ń gbé ẹ̀ka náà báwa bá ṣe bẹ̀ tán Alábí o àwọn náà ń gbé ẹ̀ka náà ẹ má ṣe jọ́bẹ̀ tèmi ń jóná o Alábí adé mi tó gbà ó kan lé. Tajudeen rẹ Alábí gbogbo ẹ̀yin tẹ́ bá débi lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbàlagbà ní gbogbo bí kìtì ìdáwó sí wá tẹ́ bá máa gbọ́dọ̀ tájú ẹ ò ní kábàámọ̀ Alábí. Oya Alábí tájú rẹ awa. Alisti jabare gbígbádùn àlọmọ sábàánà rẹ kádẹ máa gbóni tó dà ní mo bá ṣeré mi ọ̀pọ̀ ẹ̀ ló máa jó tọ́lá wo olólùfẹ́ mi oṣù. Àjíbọ́lá kò ìkàlẹ̀ yóò ṣe kùdìrà àtù jìbọn alẹ́ ìgbọ́n kò ìkàlẹ̀ ìyàwó ti lọrin kò ìkàlẹ̀ alájà Fatima ta ṣàìdá o àwọn tí Ìlọrin náà rí wọn ṣe alóore kú ìkàlẹ̀ ìwé ṣe ilẹ̀kọ́ sí ìhùn kẹlẹ̀ yálàdùn kankú kalẹ̀ mọ́mọ́ Buraimo yẹsùn wọn ó ṣe yálàdùn kẹ́ ọ ṣíbọ́lá sani wọ́n pé yóò ṣe okú kalẹ̀ kúndìrà tù kó ṣe ẹyọ náà ọwọ́ méjì lókè fún wọn ní ta ni mo wí mo wá ní Wàsíù bàbá Wàsílà ọmọ ìyàwó Ànábì tó ń jẹ Khadija ọ̀ràfọ́ náà rùmọ̀ kaná àníyá mo lè forí kan náà bídí ẹ̀rọ. tí wọ́n bá sọ pé máa agbára kákákákákáká. Kọ́lá fi ń kọrin tiwa á àgbàlá ńlá kọjá níta bàbá nǹkan. Òkúkálẹ̀ dàmẹ́dà ṣètìdétìdé. Gọ́fúnà gbogbogbò máa gbogbogbò fún máa tó jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n làbí Ògúnlé ẹgbẹ́ oníbùújì ìrìn Alábí. Àjíbọ́lá olórin ìbàzọ̀ ìbáwá sí láti omi Alábí Adémi yóò mọ̀yàwó àná mi yóò ẹ̀yà ni ó bá Wàsíù Alábí Wàsíù Alábí. Gbọ́ngàn tó ọ̀pọ̀yàmí bàbá onílé ńlá lọ́lọ́lọ́ báàbí ẹ bá ń tọ́jú sílẹ̀ dáyé mọ̀dọ́sẹ́ alájà Sàídàtù Fàtímọ́ ọ̀sẹ̀ Sàídà ọ̀sẹ̀ Fàtímọ́ta Ògúnlé alíjà fọ́ọ̀rì rẹ̀ mọ̀dọ́sẹ́ báàbí ìyá kékeré ọ̀sẹ̀ ilé táyébì ni wọ́n pè yóò jẹ́ kó kálẹ̀ yóò ṣe ọ̀sẹ̀ Kúdírátù ọ̀sẹ̀ ọ̀yà jẹ́jẹ́ ní yìí sì ń lọ jẹ́jẹ́ ní yìí sì ń lọ. Alao Malaika ni ẹni Ọlọ́run rán tí mo fi dé ìlú òyìnbó ìlú Dubai mo kọ́ mi ìsàkọ́kọ́ South Africa sọ̀nsá lẹ́kẹ̀jì o ìtìpé táwọn sọ̀nsá mo tún ti dàlájì nínú lórí.